gbajúgbajà olórin fújì ni tó tún jẹ́ ọba orin èèyàn Alhaji Saheed Akorede Okuola, ẹni tí ó gbayé mọ̀ sí Saheed Òṣùpá Jàkí Òòṣà tàbí Olúfimọ àkọ́kọ́, ó mà ti sọ̀rọ̀ lórí awuyewuye ńlá tó tún ṣẹ̀ṣẹ̀ jáde lágboolé fújì èyí tán fẹ̀sùn kàn pé òun ló dá sílẹ̀ tí Saheed Òṣùpá tó sì ti tú àṣírí tó wà nídìí ìjà àti awuyewuye tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bọ́ sílẹ̀ lágboolé fújì náà, àti ẹ̀sùn tá fi ń kàn wípé òun gan inú fẹ́ dá wàhálà sílẹ̀ lágboolé fújì. Kì í ṣe ìròyìn mọ́ fún gbogbo àwọn olólùfẹ́ orin fújì àti àwọn tó ń ṣe ìwòye orin fújì lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá tí a ń bí lórí bó ṣe jẹ́ pé gbàgbó lónìí ní agboolé fújì ìlú máa ń wà. Kódà àwọn adẹ́rìn-pòṣónú kan comedians wọ́n máa ń fi ọ̀rọ̀ agboolé fújì ìjà tó máa ń ṣẹlẹ̀ níbẹ̀ wọ́n máa fi ń dáṣà tó máa ń pè ní Fuji House of Commotion, èèyàn agboolé fújì tó kún fún wàhálà ìjà àti ìyọnu. Ṣùgbọ́n tó jẹ́ pé láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn bí agbo fújì tó bá ti fẹ́ tutù díẹ̀ níṣe ni awuyewuye ńlá kan yóò tún ṣẹlẹ̀ èyí tí yóò tún jẹ́ kí gbọ́nmi sí omi òtó kó fẹ́ ṣẹlẹ̀ láàrin àwọn olórin fújì tí yóò sì tún dá awuyewuye lọ́lẹ̀. Eléyìí ló sì ti jẹ́ kí ọ̀pọ̀ àwọn èèyàn kan mọ àwọn olórin fújì àti agbo fújì mọ́ ìjà àti èdè àìyedè ní gbogbo ìgbà. ṣáò yàtọ̀ sí gbogbo àwọn awuyewuye tó ti ṣẹlẹ̀ lágboolé fújì láti ọdún tó kọjá àti ọdún yìí, níṣe ni awuyewuye míì má tún bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá nígbà tí Alhaji Saheed Òṣùpá tó kéde wípé ẹni tó bá láyà tó lè figagbága pẹ̀lú òun nínú di orin kó jáde káwọn jọ dàálẹ̀ láàrin bíi wákàtí 4 káwọn jọ mọ ọ̀gá nínú àárín ara wọn. Kódà Saheed Òṣùpá ń jẹ́ kó di mọ̀ pé ó lójú ọmọ tí yóò jọṣẹ́, pé ó lójú ẹni tí yóò jáde tí yóò wá kojú òun. Bẹ́ẹ̀ ló ní ọ̀pọ̀ wọn ni yóò tiẹ̀ sádànù láàrin 30 ìṣẹ́jú táwọn bá lò. ọ̀rọ̀ ló máa di awuyewuye ńlá táwọn èèyàn tó bẹ̀rẹ̀ sí ni máa gbé kiri tó tún jẹ́ kí àwọn kan máa béèrè wípé àbí Òṣùpá tó ti ń bẹ́ẹ̀ nìkan jà lágboolé fújì ìlú fi ń sọ pé kò sẹ́ni tó lè kọrin tóun àti pé ẹni tó bá láyè kó bọ́ta káwọn àjọ dánra àwọn wò fún wákàtí 4 péré. ọ̀rọ̀ ìlú sì ti ń jà rìnrìn láti ọ̀sẹ̀ tó kọjá tí àwọn olólùfẹ́ àwọn olórin fújì tán fà lórí ẹ̀rọ ayélujára tó sì tó ń bá ara wọn jà. ṣùgbọ́n ọba orin ti padà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí, bẹ́ẹ̀ ló ti tàn mọ́lẹ̀ sí, ó sì ti sọ ìtumọ̀ àti ìdí tó fi sọ ọ̀rọ̀ tó sọ tó ń dé awuyewuye yìí lásìkò tí bàbá náà tó ń kọrin fún ayẹyẹ ìwúyè balógun ìlú Ọgbà tó wà nítòsí Agége ní ìpínlẹ̀ Èkó lọ́jọ́bọ̀ ti ṣe ọjọ́ tọ́ọ̀sì ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí. ẹni Saheed Òṣùpá jẹ́ kó dìímọ̀ ìpóhùn òbẹ́nikẹ́ni jà ó lọ́rọ̀ tó ń sọ náà pé ẹni tó bá láyà kó wá bóun figagbága nínú orin ní wákàtí 4. ó ní òun kàwé pé agboolé fújì ò gbọ́dọ̀ máa tutù kò gbọ́dọ̀ sì gbọ́dọ̀ gbóná jù. ó ní nígbà tó ń rí pagboolé fújì tí ń dákẹ́ ó ti ń tutù ìlú jẹ́ kó ń ju ọ̀rọ̀ náà ó léyìí tí wọ́n ń jẹ lọ tó sì ní òun ò bẹ́nikẹ́ni jà, òun ò sì fẹ́ fà wàhálà, ṣùgbọ́n òun kàn fẹ́ kí agboolé fújì kó má tutù lásán ni.